tí n bá wà nù fi ọlọ bá jẹ́ pé àìsàn wa yọjú tàbí ìyà kan yọjú ìdánwò kan yọjú tàbí ìrora kan yọjú tàbí àwọn èèyàn sì mi túmọ̀ n ó mọ̀ wípé èyí ọ̀sẹ̀ yẹn ọlọ màá fayọ̀ gbà màá dẹ̀ máa dúpẹ́. Kí Jésù lè rí àwọn Pétérù àti gbogbo wọn kọ́ ó ṣí wọn lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n wá ń tẹ̀lé káàkiri. Ibẹ̀ yẹn ló ti ráàyè sábàlẹ̀ wọn lórí. Ibẹ̀ yẹn ló ti bá wọn wí. Ibẹ̀ yẹn ló ti tọ́ wọn sọ́nà. Ìwé mímọ́ ò sọ fún wa. Àwọn ọdún kan yóò wà nínú ìtàn Mósè lẹ́yìn Jethro tí ọmọ rántí ààfin. Ṣé oúnjẹ tí ọba ń jẹ kò yàtọ̀ sí ti Jethro ń jẹ? Gbogbo sákìó ọba lọ́la tí àwọn ará Íjíbítì ń ṣe. Sórí yẹn lọ́dọ̀ Jethro. Ṣé ẹ mọ̀ wípé ọba lọ́la di darandaran lọ́dọ̀ Jethro? Ẹran Jethro ló dà lórí òkè Hórébù. Ìyá ni ẹ̀gbọ́n tí Hébérù sọ ni pé ó ní nípa ìgbàgbọ́ ni Mósè ló kọ̀yìn sí Fáráò. Ó ní ká má pè ní ọmọ Fáráò. Ó fi fàájì ẹ̀ṣẹ̀ lẹ̀ ìgbádùn ẹ̀ṣẹ̀ ó wá faramọ́ ìyà. Ẹ mọ̀ pé